Bàbá Mukaru. Ẹ̀dọ́ sẹ́gbẹ̀ẹ́ wọn lọ́wọ́. Bàbá wa tá a ṣàdúrà fún lọ́wọ́ yìí. Míṣẹ́nà kọ̀rí ìbù níyà yìí ni wọ́n. Ẹ ṣiṣẹ́. Àmọ́ àfọ́ ẹgbẹ́ ni. Anytime wọ́n lè gbé ẹgbẹ́ yín kò ń bí. Wọ́n lè gbé ìgbẹ́ kò ń bí. Kọ́kú gbẹ́lò mí wá. Ọlọ́wọ́ ní lára ṣe yìí. Àwọn là ń ṣe àdúrà fún lọ́wọ́. Olóko àwọn ẹni ọlọ́wọ́ màlúbáríkà ni. Ọlọ́run ò jẹ́ kọjá ó jẹ́ tó yẹ pé òun lọ́lọ́run ní kọ́ jẹjà. Ọjà ò jẹ́. Ọjà ò jẹ́ yín rárá. Bó ṣe lè wù kí léṣe ládá ń pọ̀ tó kò sí ọpẹ́ tọ́lọ́wọ́ ní fẹ́mi wò sí. Àdéhùn lẹ bọ́lọ̀ ń ṣe. Ọlọ́run gẹ́gẹ́ fún ọlá rẹ̀ ṣe àdéhùn ní. Ìmọ̀ mi wò. Dáàbì mọ tani nínú yín tí ń ṣe bí ní Ọlọ́run tó dodo. Ṣé kò dodo ni? Tó bá rí bẹ́ẹ̀. Onítọ̀wọ̀ wá ní pàánà ọjà òsì ní jẹ́ Abdulrahman ọ̀rọ̀ ọba alẹ́bìnrin tí ń jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n kú ní 1950 ọjà òní jẹ́ yìí wọ́n náà Gùngúrí Kàyàtú Abdulrahman lórúkọ rẹ̀ ọjà òní jẹ́ yìí wọ́n náà bàbá ajọ́tẹ̀mí ọ̀dára Abdulrahman lórúkọ wọn ọjà òní jẹ́ yìí Mufasiru tàrẹ́jẹ̀ bá solúṣẹ́wù papọ̀ fún Abdulrahman lórúkọ wọn ọjà òní jẹ́ yìí àfáàgbà nílé mọ́yà jí lánàá Abdulrahman lórúkọ wọn ọjà òní jẹ́ yìí bàbá àgbà ní gbódòkú kejì ìkejì àbá Bukhari àlífà kejì Abdulrahman lórúkọ wọn ọjà òní jẹ́ yìí national mission àkọ́kọ́ fún Ansar Islam fọba àlẹ́jì àgbà lọ́dọ̀ àlẹ́jì àgbà ó bá jẹ́ Mudawisul Awwal fún Markazi ìgbà tí Markazi fi wà lábẹ́kúta Abdulrahman náà lórúkọ wọn ọjà òní jẹ́ yìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń jẹ́ Abdulrahman tí wọ́n sì jẹ́ ìsànú ọmọ rájẹ́ kọ́lọ̀ ń sẹ èyí náà lẹ́sà gbogbo ọ̀ràn bẹ́ẹ̀ ó kéré sí ó ṣe déédéé àbọ̀wájú lọ lábẹ́wò àbílámíwò ọ̀rẹ́ ní sàmábò rẹ̀ ìwọ̀nba jẹ́ rí nì ọlọ́wọ́ fi pa burú rẹ̀ yẹ́yẹ́ kó nu gbèsè ayé yìí ni ẹni rí kú ọmọ ẹni rí kú ìyàwó àti ní sùkú ẹ̀yìn náà ọlá ìka ìyàwó aládùúgbò àti ẹ̀kàwọ́ sí àwọn Al-Qur'ani ẹ̀kàwọ́ sí púpọ̀ gẹ́ ọmọ ẹlẹ́rìí ibú tó dún yẹn lọ rí ń jò ní Abraham lórúkọ tiẹ̀ ọmọ òfò ní nígbà tó lọ rẹ̀ ṣẹlẹ̀ babaláwọn tó láìpọ̀ bá wọn wà lọ́rin ẹ má bànújẹ́ o ẹ̀yin lẹ ṣàdúrà ní tọ̀rọ̀ tọ́lọ̀ wá tẹ́wọ́ gbà ní gbangba gbogbo tó lè mú kí àdúrà lọ́rin mẹ́gbà mẹ́ ọlọ́run kó tó àṣírí ìkẹ́nà lẹ́ẹ̀kẹ́nà àdúrà jẹ́ ẹsẹ̀ tí ń gbà yìí ọlọ́run gbà nù nínú bẹ́ẹ̀ bá wọn lọ bẹ́ẹ̀
tí ọba tú abẹ́lẹ̀ kò ní dáhùn mọ́ a sì ní máa bó láti kàgbákò ọkàn wa balẹ̀ ọlọ́wọ́ àfi Abdulrahman ti wà yí àfi lé ọ lọ́wọ́ Abdulrahman ti tiwa Oríyọmí Hamzat ọlọ́wọ́ òṣèlá pààyàn pààyàn àwọn tí wọ́n kú àwọn ọmọ tí wọ́n kú níjọ́ níní ṣebí àánú náà fẹ́ ṣe fún àwọn ọmọ náà Nàìjíríà ló ní problem sọ́dọ̀ wa ní àyè lójú ọkọ̀ ṣẹlẹ̀ ní ìbọ́sẹ̀lẹ̀ l'Àbújá bẹ́ẹ̀ ìbọ́sẹ̀lẹ̀ ilẹ̀ Ìgbò bẹ́ẹ̀ ìbọ́sẹ̀lẹ̀ lórí náà rí ní ọgbà Àbásàràkí lérí kí wọ́n fẹ́ ṣàánú àwọn èèyàn àwọn ìkọlọ̀ òkú fẹ́ sì wọlé àwọn afúnra wọn àánú lẹ ṣe ọlọ́kàn fi àdánwò díẹ̀ sí ni ọlọ́wọ́ àbíọ́ ìgbà tó sọ̀rọ̀ rẹ̀ lérí Abdulrahman yẹn tó bá wà bá sọ̀rọ̀ gbogbo rẹ̀spẹ̀tì yẹn jẹ́ àwọn ẹbí bàbá wà bá sọ̀rọ̀. Bábà ò ní lọ bọ̀rọ̀, ó bá tún wá lọ náà tún ní gbé. Àbálẹ̀ ti ya tẹ́lẹ̀ bẹ́ẹ̀ yá. Wọ́n tún láwọn sàábẹ́rẹ̀ lára bẹ́ẹ̀. Ọ̀gá mẹ́gà yìí. Agbẹ́gbẹ́gbẹ́gbẹ́. Mọ́tà dídákúdákú ni wọ́n mẹ́ta kí ni ọ̀sán mẹ́lá. Mọ́tà dídákúdákú ni wọ́n yìí. Òsígbà tá ń pè tẹ́gbẹ́ kọ́ lu wa. Àtẹ̀yìn náà sẹ̀nà sẹ̀yìn náà. Ó kọ tiẹ̀ ní ìrò. Òkú tẹ́lẹ̀ náà ti tẹ́lẹ̀ náà. Ìwọ́n náà lògìdẹ́. Àmọ́ ti Mágàjí ní ìyàwó lẹ́nu, Mágàjí bá lé ní jẹ́bẹ̀. Olóyin lé ní jẹ́ Mágàjí. Kárí tó dùn mọ́ wa. Kálẹ́gbà kejì ọ̀gá yín ṣe rí ẹ̀. Kálẹ̀ fúlára sí kẹ̀kẹ́. Kálẹ̀ fún nímọ̀ lẹ́ni kẹ̀kẹ́. Kámẹ́rì yín gbé. Àdẹ́wò ara yín ni o. Tí ó sì dá. Kò dá rárá. Ẹ ṣàtúnṣe ẹ̀. Ẹ̀yin lẹ́ jẹ́ kẹ́ máa ṣẹ̀. Àwọn lè bí sí wọ́n ti dẹ́kun ẹ̀. Fóònù ní àwọn ọmọ tí fóònù wà báyìí. Tá bá sì bá mi sọ ọ̀gọ́pọ̀ èèyàn mélòó náà bẹ́ẹ̀ pè padà. Tá a bá rí bàbá pé wọ́n sì pa wọn mọ́. Àmọ́ Mágàjí bó ṣe jẹ́ lórí ilé yìí. Tí ẹ ní dùnwájú. Wọ́n pè yẹn Mágàjí. Olóyin ilé bá ti lè sọ̀lù kọ́rùn tí ń lùlù báyìí. Àwọn ọmọdé ló ń gbọ́ àjọbọ́ kànga ni. Àjọbọ́ kànga ni àwọn ọmọdé máa jó. Àlùbáríkà yóò máa pọ̀. Ẹ ní kì í sọ́fìn. Wọ́n sì ní gẹ́ẹ̀tì kóòdì yìí. Ẹ ní parẹ́. Ọ̀gá yóò sì ní sunkún lára yín. Kò ní mú ẹ̀yin náà lára òun náà báyìí. Kò ní wọn lára ẹ̀yin náà. Tí ló sì ní bàjẹ́. Ilé iṣẹ́ ló sì ní bàjẹ́. Yóò bá yàtọ̀. Yóò tún máa dá sí ní. Àmínátà. Kí ló tún dé Àgídìgbò nílùú Ìbàdàn? Oríyọmí agbẹnu sí máìkì. Àlọ́sọ tí ìbáṣe rẹ̀ kò fi bà ẹ́ jẹ́. Láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì. Ó di dandan kọ́tà rẹ̀ kó ṣẹ̀sìn lọ gbére. Ah!
alhamdulillah. Ọlọ́run ní káwọn àwọn èèyàn tó lára yín. Tó bá yàtọ̀, yóò tún máa bí aṣọ pé ní. Àmín. Àmín mẹ́ta. آمين 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 Al-Fatiha. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Nunca le vamos a asuntar. Vamos a hacer Tunggu batanya. Masuk tangan. So le mú bed view yẹn kí n sáré lọ gùn bí kan sáré mú bed view tó yẹ sáré borí kí nìyẹn báwọn yẹn ṣe ń tẹ̀lé ọmọ yẹn tó yẹ ẹ̀dùn. Bàbá ẹ̀ bọ́sọ̀ ọdún bọ́sọ̀ ọdún.
Ẹ̀sí gẹ̀ẹ́sì yẹn kan, ẹ̀sí mi ìbí yẹn sí. Àwọn èèyàn ti gbà wọlé jù. Ẹ jẹ́ kán wọlé náà. Ẹ jẹ́ wọlé náà. Ẹ jẹ́ kán wọlé náà. Ẹ jẹ́ wọ́n ṣí gbẹ̀. Ẹ kàn wọlé kan wọlé kò sí kankan. Ẹ kàn wọlé jọ. Àbọ̀ ọmọ kéékèèké ó ní kí wọ́n wọlé. Àwọn ọmọ oníyẹn ní ìdílé wọlé ní wọn bọ̀. Ajá wo ni àá sì? Okay, cool. That's fine.